Mi ò fẹ́ nǹkan kan sí wa okay. Ó jẹ́ béèrè gbogbo nǹkan tó fẹ́ béèrè nsìn kó tó di pé a bẹ̀rẹ̀ nǹkan tí a wá ṣe níbí torí pé tí a bá fi lè bẹ̀rẹ̀ báyìí kò ní sí break kankan fún ẹ tí dàrú la o. Ṣó máa le tó bẹ́ẹ̀ yẹn ni? Ó lè jù bẹ́ẹ̀ lọ torí iṣẹ́ ìwé ọmọ ẹ̀kọ́ ó ti pẹ́ ta ti ríra gbẹ̀yìn ni and mo dẹ̀ ti miss gbogbo wọn good time tí o máa ń fún mi yẹn yes. Ìwọ ló fẹ́ rí mi wọ́n ṣáà ti sọ fún ẹ wọ́n ní anytime tó bá ti fẹ́ rí mi kó pè mí sórí aago kó lè sọ bí tá ti jọ́ máa pàdé fún mi kí á lọ sáwọn àti débẹ̀ don't you know that I'm always at your service. Èmi náà mọ̀ bẹ́ẹ̀ àmọ́ sórí ọkùnrin tí ó bá fẹ́ jẹ́ kí ẹ̀mí ẹ̀gún kò gbọ́dọ̀ máa rí irú wọ lójoojúmọ́ yes torí pé each time tí a bá ti meet by kò yẹ kí n tó recover lost energy mi máa mu milk máa po ẹyin kò yẹ kó máa tóbi oṣù kan kó tó di pé mo recover. ó dẹ̀ rẹ̀ lẹ̀ anyway ṣé o ti bá mi mú owó tó promise mi wá. Kò yẹ kó tún béèrè yẹn lọ́wọ́ mi náà ó mọ̀ pé màá fún ẹ in fact mo tún bẹ́ẹ̀ fi jára lé lórí. bíbí nǹkan tí mo máa ń láìkẹ́ nìyẹn ó máa ń fowó tẹ́ mi lọ́rùn gbọ́nà sórí gbogbo nǹkan tí wọn náà bá láìkẹ́ ni màá fi tẹ́ ẹ lọ́rùn lẹ́nu. irọ́ ni. yes sórí by the time tí wọ́n fi deal pẹ̀lú ẹ ṣọwọ́ tí orin P-Square you go lose control yẹn. báwo ṣe pátápátá mi. Anyway, ọ̀nà kí ló dé tí ọ̀rẹ́ ẹ̀ ṣe máa ń treat ọ̀rẹ́ mi bí ọdún bẹ́ẹ̀ yẹn ní láìkẹ́ o. Ó jẹ́ gbàgbé ọ̀rọ̀ bí ọdún yẹn tiẹ̀ torí pé ọ̀rẹ́ mi ò láìkì irú àwọn ọmọ bí ọdún yẹn dáadáa kò yẹ ọmọ species mi ni ọ̀rẹ́ mi máa ń ta sí. Species mi kí ló mean by species mi bóyá torí èmi bí ọdún ṣe sọ pé kò mọ̀ ṣe o ṣé homosexual rẹ̀. Ò fọ́ níṣà homosexual bíi ti báwo ọ̀rẹ́ mi ò kí ń ṣàbàmì ẹ̀dá ó kọ̀ jẹ́ pé ó máa ń like special taste ni àwọn ọmọ tó yẹ pé wọ́n ti mọ nǹkan àwọn ọmọ píníṣín kò ń ṣe àwọn ọmọ tó ti já síta bí ìwà àti bí ọdún yẹn kò bọ̀. ṣé èmi ni mo ti já síta mi. ṣé o já síta ni ó ti já síta náà àmọ́ wá gbọ́ sórí jíjá síta títí ẹ̀ gan òun ni mo máa ń enjoy òun ni mo máa ń gbádùn òun ni mo like òun ni mo love wo jẹ́ ká gbé ọ̀rọ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀rẹ́ mi ó like cousin yẹn gan kò yẹ wo bó ṣe ń gbọ̀n lọ́jọ́ tó rí in fact kò yẹ kí n gbádùn lórí ọ̀rọ̀ mọ́ yẹn kókó mú bó ṣe máa sọ fún ẹ. kí ló fẹ́ sọ fún mi no sọ fún mi kí ló fẹ́ sọ fún mi kí ni ọ̀rẹ́ fẹ́ fi ọmọ kékeré yẹn ṣe. ó dá o nǹkan tí ọkùnrin àti obìnrin tó máa ń fira wọn ṣe òun ló fẹ́ fi ṣe. ay kò sọ́nà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀kan tí mo sọ fún ẹ sọ fún ọ̀rẹ́ wípé kò sọ́nà bẹ́ẹ̀ ṣé kò lójú tì ní. ayé ń ṣerú ẹ̀ náà ṣé ìwọ ò mọ̀ pé nǹkan tí ó máa ń wọn ọmọ jẹ kò kí ń ran ọmọ nínú kò yẹ ìwọ ò dẹ̀ wo ṣe fọ́ọ̀rẹ́ mi náà kó kọ́ tiẹ̀ jẹ́ kó débẹ̀ lẹ́ẹ̀kan péré kó débẹ̀ lẹ́ẹ̀kan pa kò yẹ kó dẹ̀ gbé máìndẹ̀ kúrò ń bẹ̀ ó dà mo promise ẹ pé ó máa ṣètò ẹ̀ dáadáa. o jẹ́ ìsọ̀rọ̀ fún mi kò lè débẹ̀ lẹ́ẹ̀kan péré kódà kò lè débẹ̀ lẹ́ẹ̀kan rárá ṣùgbọ́n kan tí mo sọ fún ẹ wo ìgbà ìjọ nítorí Ọlọ́run ó ṣàní nǹkan táwa ṣe ń bí bàbá múdi mi jẹ́ kó jẹ́ ká ṣe nǹkan táwa ṣe jàre. o ní kò possible. kò possible kò sí problem àwọn jẹ́ kí n sọ nǹkan fún ẹ wo ṣe fọ́rẹ́ mi. Jayé jayé ọmọge gbélé pawó ọmọge ẹ̀ńlẹ́ òsìsì onínà bí ó pàtẹ́ náà bí ó gbé ṣìnà lórí ó ń gbówó ẹ̀wà ó fi ń bò. Talẹ́ni tó sọ pé kò sí jó mọ́. Ta ló sọ pé kò sí jó mọ́? Talẹ́ni tó sọ pé kò sí jó mọ́? Bẹ́ẹ̀ ijó ń bẹ lẹ́sẹ̀ gbogbo wa. Ó yá ẹ káàbọ̀.
Báwo ni? Bọ̀sùn ló ń pè mí. Hello Bọ̀sùn. Báwo? Báwo? Èmi náà ṣe ń délé nsìn. Irọ́ mi ò rò pé mo lè jáde mọ́lé ni. Ó rẹ̀ mí gan. Ó yẹ kí ìwọ náà ti mọ as usual now ipe ọmọ yẹn lómìnira kan. Mo fẹ́ fi gbogbo ẹni kí n fi lè rest n tiẹ̀ lè lọ anywhere mọ́. Kí ni? Mo bá bèbí yẹn sọ ó lè bílí pé ọ̀rọ̀ yẹn gan fẹ́ dìjà láàrin mi àti ìjà. Ìṣe ló fárígá ṣá ló sọ pé àbúrò òun kẹ láíláí òun ò lè fàbúrò òun sílẹ̀ gbé kíní kan kó tó di pé mo kú lẹ̀ dáhùn. Ìwọ náà sọ bẹ́ẹ̀ èmi ò mọ nǹkan tó ń wọ́ọ̀rì ẹ̀ o. Fọkànbalẹ̀ sórí next time tàbá tún ríra màá tún bá a sọ màá bá a discuss it. Wọ́n ṣàfọkànbalẹ̀ èyí ṣe bí mi ti owó náà kúkú mọ̀ pé kò sí impossibility lọ́rọ̀ tí mi tí n bá sọ pé mo máa ṣe nǹkan mo máa ṣe náà ni. Kí ló máa ń ṣe á ní kò relax má worry máa rí ẹ níta ṣùgbọ́n jẹ́ kí n lọ rest yẹ ṣùgbọ́n alright má worry máa rí ẹ níta ṣùgbọ́n alright tó rẹ̀ mí mọ́ kó lọ jáde. Kí ló dé? Báwo ni? Ò ń sùn ni? Mo ń tó gbé mi. Lọ́sàn-án gan. Ọ̀rẹ́ mi, ebi ló ń lé ní ibùgbé ṣe wáyé. Kí ló wà ní kí n jíjẹ? Ebi kò sí oúnjẹ ọkàn nù léyìí. Désọlá tó lè bá èso oúnjẹ mo ti rán lọ sí ọjà kó lọ ra nǹkan bẹ̀. So wàá dúró dè tó bá dé abẹ́ ìsìn. Àmọ́ tí ebi yẹn bá ń pa ẹ gan bọ́ sínú kitchen kó lọ sóúnjẹ fún rẹ̀. Èmi ò rò bí èmi lè dúró de ti Désọlá yẹn. Ibi yẹn ń pa mí gidi kan ni. But ṣé nǹkan tó jára sọ fún mi sí ni pé ìwọ ò lè sóúnjẹ fún mi? Màá sí oúnjẹ fún wọn. Ṣé o jẹ́ àlejò? Sórí ebi yẹn ò tí ì pa ẹ́ dáadáa. Tí ebi bá pa ẹ́ dáadáa wàá bọ́ sínú kitchen wàá sóúnjẹ fún ẹ. Bọ̀bọ̀ yìí gan-an pálẹ̀ pọ̀ lẹ́yìn tí mi àti ẹ̀ ṣì jíjọ́ ríra lánàá ó ti sáré send mi ní text message ó ń send address ibi tá a tún máa ti pàdé lọ́la. Ó ga ọ ṣé ìwà yìí. Òun náà ni. Ṣe bí nǹkan tó ń wá náà nìyẹn ṣe bó ti sọ pé tí ọwọ́ ẹ̀ bá fi lè bá báyìí òun adéyín mọ́ dáadáa ni ṣe bó ṣà ń pè é dáadáa ṣá. Ọ̀rẹ́ ó kúkú ń pè mí dáadáa àmọ́ ó máa make sure pé owó tó ń fún mi yẹn mo ṣe iṣẹ́ ẹ̀ kárakára ó tó fi mí lọ́rùn sílẹ̀. Ìyẹn dáa ṣé bó ṣà ń fún ẹ lówó dáadáa àwọn ẹlòmíì ló máa lò yàn lòkulò tán báyìí wọn ò ní fún yàn kọ́ bọ̀. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi ṣàlùwà ọ̀rọ̀ rẹ wà yẹn máa jọ mi lójú. Ṣé o believe pé ó kò dà mí nù bẹ́ẹ̀ yẹn ni pẹ̀lú ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo ṣe try láti impress bọ̀bọ̀ ètò. Wo sórí bọ̀sùn bọ̀bọ̀ yẹn kò gbádùn rárá ó sick mo dẹ̀ mọ̀ sickness ẹ̀ kò ń like obìnrin bí èmi àti ẹ̀ ó máa ń like àwọn ọmọ kéékèèké tí o bá rí bí ara ẹ̀ ṣe ń gbọ̀n lọ́jọ́ tó wá sí ìbàdí tó rí Désọlá wàá rò pé nǹkan mi ni kódà gan ay ti bẹ̀ mí ó ní kí jọ kí gbé Désọlá fún un kó tiẹ̀ ṣe ẹ̀kan péré bóyá ara ẹ̀ á balẹ̀ àmọ́ mi lè ṣerú nǹkan bẹ́ẹ̀.